number one, ọmọlúàbí ni in every aspect. Ọmọlúàbí ni. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn pàtàkì láwùjọ báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Ojú tẹ́ ẹ fi ń wo fọ́nrán yìí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. Tọ́ ẹ̀yin èèyàn ìbẹ̀rù bojo mìíràn mà ló tún bẹ́ sílẹ̀ lágbo òṣèré tíátà pẹ̀lú bí àwọn èèyàn ṣe ṣe àkíyèsí ohun kan tó wú sẹ́gbẹ̀ẹ́ ojú àpá ọ̀tún àgbà òṣèré ilẹ̀ wa Adewale Elesho tí àwọn olólùfẹ́ àgbà òṣèré yìí sì ti bẹ̀rẹ̀ sí ní kígbe pé kí wọ́n tètè kọbi ara sí ohun tó wù kó jẹ́ kó tó di pé ó wá máa pẹ́ jù níbi àkànṣe àdúrà tí ẹgbẹ́ òṣèré tíátà ṣe fún àgbà òṣèré ilẹ̀ wa Alhaji Taiwo Babatunde Hassan tí gbogbo ayé mọ̀ sí Ogogo kó tó di pé ó padà jẹ́ Ọlọ́run nípè ní àwọn èèyàn ti rí ohun kan tó dàbí egbò tó wà ní ẹ̀gbẹ́ ojú àgbà òṣèré ilẹ̀ wa Adewale Elesho ó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé àwọn ti rí tẹ́lẹ̀ nínú eré kan tí Bímbọ́ Adémóyè gbé jáde láìpẹ́ yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ síbẹ̀ níbi tí àgbà òṣèré yìí ti kópa bàbá síbẹ̀ wọ́n ní kò fi bẹ́ẹ̀ tóbi tó bó ṣe wà yìí kódà ẹni tí kò bá ṣàkíyèsí dáadáa kò lè rí ṣùgbọ́n ní báyìí ó ti gbilẹ̀ sí i débi pé èèyàn ò nílò láti tẹjú mọ́ àgbà òṣèré yìí kó tó di pé ó rí i léyìí ló jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní páyà tí wọ́n ní kí wọ́n tètè lọ rí dókítà tó bá mọ̀ nípa rẹ̀ dáadáa kó tó di pé ó máa pẹ́ jù ohun tó tún túbọ̀ jẹ́ kí àwọn èèyàn máa páyà lórí ọ̀rọ̀ yìí ni bí dókítà kan ṣe jáde tó ní àfi kí àgbà òṣèré ilẹ̀ wa yìí tètè lọ sílé ìwòsàn kí akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tó mọ̀ nípa awọ ara èèyàn ìyẹn dermatologist lè bá tètè mójútó ohun tó yọ sí i lójú yìí nítorí pé ohun tóun rí yìí jọ àmì àrùn jẹjẹrẹ awọ ara tó lóyìnbó ń pè ní skin cancer abámbárí rẹ̀ ni pé dókítà yìí ní skin cancer máa ń tètè bá àwọn àfín jà nítorí wọn ò ní èròjà tó máa ń dáàbò bo awọ ara èèyàn tí olóyìnbó ń pè ní melanin ó sì gba àgbà òṣèré yìí ní ìmọ̀ràn pé kí wọ́n má sọ pé ọfà ni tàbí ọwọ́ ayé kan ni kí wọ́n tètè lọ bá akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tó lè ṣe ìtọ́jú fún un kó tó di pé ó máa pẹ́ jù bí àwọn èèyàn ṣe gbọ́ ohun tí dókítà yìí sọ ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní páyà tí ẹ ò bá gbàgbé àrùn jẹjẹrẹ tí olóyìnbó ń pè ní kánsà yìí kan náà ló ṣekú pa àgbà òṣèré ilẹ̀ wa táyé ń fẹ́ dáadáa ni Alhaji Taiwo Hassan Ogogo títẹrú tọmọ sì ń ṣọ̀fọ̀ rẹ̀ lọ́wọ́ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí tó sì wà lára ìdí tí àwọn èèyàn fi ń rọ àgbà òṣèré ilẹ̀ wa Adewale Elesho kó tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀kan lára àwọn tó sọ̀rọ̀ lórí ohun tó jáde sí àgbà òṣèré yìí lójú ni àgbà nọ́ọ̀sì ilẹ̀ wa Màmá Mariam Balógun èyí sì ni àlàyé tó ṣe lórí rẹ̀. ẹ wo píkṣọ àgbà òṣèré wa tí mo fi sí iwájú mi yìí mo rí tí àwọn èèyàn ń gbé ká wípé wọ́n ní lesion ní ibi ẹ̀gbẹ́ ojú wọn ní ibi yìí ní ìgbà tí wọ́n lọ másòyìnbó tí wọ́n lọ ṣe kinní ní másòyìnbó kinní yìí ó wà ń bẹ̀ and he was trying all his possible best to clean it. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí skin wọn gbogbo wa la mọ̀ wípé àbínò ni bàbá gbogbo wa la mọ̀ wípé èyí tí àwa Yorùbá ń pè ní àfín kí ni nǹkan tí ó fa condition skin wọn yìí is a genetic condition in which there is partial or absence of melanin nínú skin wọn nínú ara wọn kí ni iṣẹ́ tí melanin yìí ń ṣe melanin yìí ló ń fún skin wa ní kọ́lọ̀ bóyá kọ́lọ̀ wa pupa ni kọ́lọ̀ wa dúdú ni òun ló sì ń fún ojú wa ní kọ́lọ̀ àti irun orí wa tá bá wo àwọn àbínò ẹ rí i pé skin wọn ó pale ojú wọn ó funfun bẹ́ẹ̀ náà sì ni irun orí wọn ó funfun it's as a result of absence or partial melanin nínú àgọ́ ara wọn kí wá ní iṣẹ́ tí melanin yìí ń ṣe a sọ fún wa wípé melanin òun ló ń fún wa ní kọ́lọ̀ yìí ó ń jẹ́ ká lè withstand the ultraviolet rays oòrùn atẹ́gùn ó ń jẹ́ ká lè kí skin wa kó lè withstand ẹ̀ kò ní jẹ́ kí irritation kó wà ní ibi skin wa ṣùgbọ́n nítorí títí tí àwọn ò ní melanin yìí skin wọn kò lè withstand the ultraviolet rays bí oòrùn máa burn skin wọn excessively atẹ́gùn ó máa burn skin wọn ó máa cause irritation ẹ rí i pé skin wọn yóò dry yóò cracky ó sì máa ń sábà give lesion wọ́n dẹ̀ wà susceptible to cancers of the skin melanoma wọ́n wà susceptible to melanoma is a 1
type of cancers of the skin tó jẹ́ pé ó máa ń break skin easily ẹ̀ẹ́dẹ̀ rí ó máa ń cause redness. Kí ni nǹkan tí wọ́n lè ṣe treatment wà fún kinní yìí? Kò sí treatment ju pé kí wọ́n máa lọ rí dermatologist all the time. Kí wọ́n máa rí dermatologist all the time. Kí wọ́n dẹ̀ mọ sun cream, kí wọ́n mọ apply sun cream all the time. Kí wọ́n sì mọ protect ojú wọn pẹ̀lú gọ́gù ní ìgbà gbogbo. Irú bí ó ti ṣe wà yìí, ó yẹ kí Mr. Elesho bàbá wa, ó yẹ kí wọ́n ti lọ rí àwọn dermatologist, kí wọ́n dẹ̀ scrape ẹ̀, wọ́n dẹ̀ bá wọn ṣe ní èyí tó jẹ́ wípé yóò sàn. Wọ́n dẹ̀ mọ protect ara wọn from skin. Ìgbà gbogbo wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa wọ aṣọ tó bá fẹ́lẹ́ so that tí ooru bá mú kò ní sí direct heat ní ibi skin wọn. Ọlọ́run yọba yóò take control gbogbo àìsàn tó bá wà lára olúkálùkù. Àwa tá a wá ń bọ́ ara, this is what we didn't appreciate from God. We didn't appreciate this melanin. Ẹ̀yin tẹ́ ń bọ́ ara, as far you have this melanin nínú àgọ́ ara yín, when you stop using the cream, then it will come back. And that is the reason tí ojú àwọn tó ń bọ́ ara tó fi ń burn tí yóò di dúdú. Because this melanin keep on kicking in and they keep on applying cream in which is burning their skin. Kí la fẹ́ ní o, àwọn ọmọ ẹ̀dá tó jẹ́ pé yóò tẹ́ wa lọ́rùn. Baba Elesho, listen to everybody and go and see the dermatologist. I was just watching the video where Nollywood stars gathered together to pray for Ogogo, and something very important struck me. Please, if you know the contact of Mr. Elesho, or you know his social media account, or you know anybody that knows him, please ensure this video gets to him. It's very important. I noticed the lesion on his face. That lesion looks like a skin cancer. That lesion is not an ordinary rash. It's not the kind of rash that is not like an infection. It's not the one that you apply a cream or you use antibiotics for. It's not OFA that you go and be praying for. It's not lapa that you go and use something or you go and use agbo for. That looks like a skin cancer. Okay, this is not the kind of lesion you take to a private hospital or you take to a pharmacist to give you something for. He needs to see a dermatologist. That's a skin specialist. He needs to see a doctor that is specialized on taking care of the skin. That's a dermatologist, not a beautician, not an esthetician, a dermatologist. He needs to see a dermatologist as soon as possible because that looks like a skin cancer. Generally, albinos are prone to skin cancers because their body does not produce the melanin that helps to protect the skin. So melanin helps to prevent direct ray of sunshine and ultraviolet rays from causing harm to the skin. But they don't produce that melanin, so their skin is very prone to all kinds of things. And that's the same reason why Oyimbos are also prone to having all kinds of skin lesions and skin cancers. So that looks like a skin cancer. It needs to see a dermatologist as soon as possible. We don't want it to get to the point where we say it's too late or we start holding prayer sessions before we raise the alarm. This needs to get to Mr. Elesho as soon as possible. Thank you.